ti wí. Bàbá wà nínú ẹ̀ṣẹ̀. Ká ní kó ní ọ̀fẹ́ máa pọ̀ sí wàásù. Kí ló wí? Kábàlì. Àwọn ẹni tó ti kú sí ẹ̀ṣẹ̀. Àwa ò ṣe wà láyé nínú rẹ̀ mọ́. Bàbá màmá ṣé kìí ṣe inú ẹ̀ṣẹ̀ ló ti ń jẹ ló ti mú orú ẹ̀ṣẹ̀ wo ló ń dá bó o bá bọ́ sọ àdúrà sílẹ̀. Tọ́ba ní sọmọ sẹ́lá pé ohun tó máa wò ní ìdúbà yìí lọ. Kúlúmele Hánà. Hello. Tó o bá rí bẹ́ẹ̀sì ẹlòmíì níta kò yàtọ̀ sáwọn olóṣó. Tó bá dẹ̀ lọ́nu jọ́ọ̀jì ẹ̀mí máa gbé ẹ̀bùn lórí òbí Kristi.